fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́. Ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n. Eré wọlé fún tẹrú tọmọ, tèwe tàgbà ẹ má fi para. HBR TV mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́. Ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n. Eré wọlé fún tẹrú tọmọ, tèwe tàgbà ẹ má fi para. Àjànàkú kọjá mo rí nǹkan fèrè, bàbá rere káwí parí. BGI TV, we are the pace setter. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. Mo kí wa pé àpèdédé àsìkò yìí nílé lóko lọ́nà ọ̀dọ̀ mú kí wa pé àpòjúmọ́ àsìkò ojúmọ́ wọn. Mo ní ojúmọ́ tó máa lónìí, ojúmọ́ ire, ojúmọ́ ayọ̀, ojúmọ́ ìgbéga náà ló máa jẹ́ fún wa láṣẹ Èdùà. Mo ní òní ní òpin ọ̀sẹ̀ àti àlópin ọ̀sẹ̀ báyìí. Mo ní ayé wa ò ní pin láṣẹ Èdùà, ẹ̀mí wa ò sì ní pin láṣẹ Èdùà. Ẹ káàbọ̀ sórí ètò wa, ètò yìí Ojúmọ́ Aláyọ̀ tí mo bí a ṣe máa ń ṣe wípé àwọn òròyìn ojoojúmọ́ náà la máa mú wá sí tí ìgbọ̀nyín ta náà ní jọ tòní, pàápàá jùlọ bó ti ṣe ná lórílẹ̀-èdè wa Nàìjíríà. Àfikọ́ náà ń bá máa ṣàánú wa ní gbogbo ẹ̀ náà lẹ́ọ̀mọ̀ gbọ́ ní òwúrọ̀ tòní. Ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ mọ̀ yìí pé òdún náà ni mímu kì í ṣàmù fúnlùkù. Orúkọ tèmi náà ní Títílayọ̀ Àgbọ̀lá. Ẹni nìkan wá kọ́ ni mo wà bí pẹ̀lú olùkùnmí náà wà bí lónìí. Ọtẹ ló ń jẹ́ ló ń pè yọ kò sẹ́ni tí olórúkọ ti àpín tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n mọ̀ kó dọ́jà ní èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi. Fẹ́lẹ́ ní gbogbo ènìyàn mọ̀ mí sí, èmi kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. Ẹ kú ojúmọ́, ẹ kú ojúmọ́ mọ́ ní gbogbo ibi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ wa níkànnì amóhùnmáwòrán BGI TV. Ẹ sì káàbọ̀ sórí ètò Ojúmọ́ Aláyọ̀. Ẹ ti mọ̀ bí a ti máa ń ṣe pé kókó orí rẹ̀ la máa kọ́kọ́ yọ̀tọ̀ fún yín ká tó wọnú ìròyìn yẹn lọ lóní sàn-án. Ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ lápá ọ̀dọ̀ tèmi níbi tí wọ́n ti sọ dìímọ̀ pé àwọn aláṣẹ orílẹ̀-èdè Russia wọ́n mà tuntun dá sí ọ̀rọ̀ ìdúkokò tí ààrẹ Donald Trump o. Kí ni wọ́n sọ nípa ti orílẹ̀-èdè Nàìjíríà? Ẹ láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Olùṣọ́ àgùntàn àgbà ti ìjọ ìràpadà lágbàáyé Enoch Adébóyè òun náà ni ó mà ti rọ ààrẹ wa lórílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu láti pàṣẹ fáwọn òṣìṣẹ́ elétò ààbò láti gbógun ti ètò ààbò tó mẹ́ẹ̀ lórílẹ̀-èdè wa Nàìjíríà láàrin 90 ọjọ́ péré, tàbí kí wọ́n ṣe kíni, tàbí kí wọ́n kọ̀wé fìṣẹ́ sílẹ̀. Kò ní sí àṣemáṣe o níbi ètò ìdìbò tí yóò máa wáyé ní òní ní ìpínlẹ̀ Anambra. Gbogbo rẹ̀ yóò lọ ní ìrọ̀rẹ́sẹ̀. Ta ló sọ eléyìí? Ẹ láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Délé Mọ̀mọ́dù ti sọ̀rọ̀ ó ní kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó lọ wá ìrànlọ́wọ́ ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ìyún Olúṣẹ́gun Ọbásanjọ́, Emeka Ayaoku àti Tiwa Danjuma láṣẹ kíni láti bá orílẹ̀‐èdè Amẹ́ríkà sọ̀rọ̀. Ó yá wá tọrọ àforíjì lọ́wọ́ wa lórílẹ̀‐èdè Nàìjíríà. Igbákejì afẹnugọ ilé ìgbìmọ̀ aṣòfin orílẹ̀‐èdè Nàìjíríà ló mà ti fi ọ̀rọ̀ ránṣẹ́ sí Donald Trump wípé kó wá tọrọ àforíjì. Kí ni Donald Trump ṣe tí wọ́n fi ń pè fún àforíjì látọ̀dọ̀ rẹ̀? Ẹ láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Gómìnà Uba Sani náà ni ó mà ti kìlọ̀ fáwọn olóṣèlú láti dẹ́kun síso ọ̀rọ̀ òṣèlú papọ̀ máwọn ìṣòro ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹni tí ń ṣe arákùnrin ajìjàgbara Fárótìmí ló mà ti sọ̀rọ̀. Ta ló ń sọ wípé ìwà ìjà láàrin àwọn àgbẹ̀ àti darandaran ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìkọlù sí àwọn kìrìsìtẹ́nì kan? Ta ló ń sọrú rẹ̀? Ẹ má sọ eléyìí mọ́. Kí ló rí tó fi sọ gbogbo ẹ̀? Àwọn owó gan ni wọ́n ń sọrú eléyìí. Fárótìmí dá wọn lóhùn. Ẹ láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Àfikọ́ náà bá máa ṣàánú wa ni o. Wọ́n ní apani wà nílé, apani wà lóde ló mú ròyìn eléyìí wá o. Wọ́n ní ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Adamawa náà ni ó ti tẹ arákùnrin kan o látàrí pé ó ṣekú pa ìyàwó rẹ̀ nípínlẹ̀ náà. Àwọn ìròyìn yìí àti àwọn òmíràn la máa mú wá sí etí gbọ̀nyìn ní àárọ̀ òní gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì amánidọ́rẹ̀ẹ́ wa Facebook gbàgede ìmọ̀ Tàràwí Adébáyọ̀, lórí Instagram gbàgede ìmọ̀ _22, lórí YouTube bàbá gbàgede ìmọ̀ là ń jẹ́ lórí YouTube. Ayé ṣí sílẹ̀ fún ìpolówó ọjà ìkànnì amóhùnmáwòrán BGI TV. Ẹ jẹ́ ká lọ sókè náà, tá a bá dé káwa máa túṣu désàlẹ̀ kòkò. Ẹ kú ìkàlẹ̀.
ìròyìn kọ́ńbọ̀kì tó jẹ́ yàjóyàjó, ìròyìn àti ìsọfúnni àtìgbàdégbà, àwọn ètò tó ké pọ́pọ́ flẹ̀ má yí kúò ń bẹ̀, má gbé kúò ń bẹ̀, máa jẹ̀gbádùn ẹ̀ lọ. BGI TV, bàbá gbàgede ìmọ̀ TV, èdè ọ̀kìn ló dirí ẹwà fákòkò o. Bí ọ̀kìn bá tú ìyẹ́ ẹ̀ díẹ̀, ẹwà rẹ̀ á kalẹ̀ á ká oko. Ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa láti bá wa dòwò pọ̀ lórí +234 70 38 22 6160 fún àwọn tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà 070 38 22 6160. BGI TV, bàbá gbàgede ìmọ̀ TV, ọ̀gá ni kọ́ń láwùjọ òkúta. bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station ti dòde. ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò yín Ojúmọ́ Aláyọ̀ bí wọ́n ṣe máa sọ yí pé ladies first òun náà lè gbé wa sórí ètò ìbí ní kọ̀ọ̀kan ṣe kéde ní kọ̀ọ̀kan mọ̀ káwọn ọ̀rọ̀ yìí náà sì yín létí lẹ́kùnrẹ́rẹ́. Alábòjútó àpapọ̀ gbogbogbò ti ìjọ ìràpadà lágbàáyé The Redeemed Christian Church of God RCCG olùṣọ́-àgùntàn Enoch Adébóyè náà ni ó ti rọ ààrẹ wa lórílẹ̀‐èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu láti gbé ìgbésẹ̀ ní kíákíá láti gbógun ti àwọn ẹ̀sùn ìṣekúpa àwọn ọmọlẹ́yìn Kristi lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó sọ èyí di mímọ̀ lásìkò ìsẹ̀mí mímọ́ ní gbọ̀ngàn ìràpadà. Adébóyè sọ eléyìí di mímọ̀ wípé ìjọba gbọ́dọ̀ gba ìwọ̀ntúnwọ̀nsì àti ìlànà sí àwọn ìdojúkọ àìsí ètò ààbò eléyìí tó ń dojúkọ orílẹ̀-èdè. Ó tẹ̀síwájú ó ní òun nímọ̀ àwọn mọ̀lẹ́bí tí wọ́n jẹ́ mùsùlùmí tí ó sì jẹ́ wípé ìgbà kan wà tí mùsùlùmí àti ọmọlẹ́yìn Kristi tí wọ́n máa ń gbé papọ̀ pẹ̀lú ìrẹ́pọ̀ àti ìfẹ́. Ó ní nígbà tí òun sì kéré níṣe lòun máa ń jẹ sààrì pẹ̀lú wọn tí òun yóò sì tún jẹ oúnjẹ àárọ̀. Ó ní ṣùgbọ́n ìṣòro ẹ̀sìn ló bẹ̀rẹ̀ o nígbà tí òṣèlú ti wọnú ẹ̀sìn tí wọ́n ti ṣe kíni tí wọ́n ti da òṣèlú papọ̀ mẹ́sìn. Adébóyè ṣàlàyé wípé òun ti gba àwọn ààrẹ tó ti kọjá nímọ̀ràn ní ìkọ̀kọ̀ lórí ààbò àti ẹ̀sìn ṣùgbọ́n ó tẹnumọ́ pé irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ ní ààlà nígbà tó jẹ́ wípé olórí apàṣẹ nìkan ló ní agbára láti gbé ìgbésẹ̀. Ó ní tí wọ́n bá bí òun lẹ́rìí wípé lórí kí ni ìpinnu òun, ó ní òun yóò sọ fún ìjọba wípé kí wọ́n gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n ní kíákíá kí wọ́n sì wá gbogbo ọ̀nà láti rọ ààrẹ ilẹ̀ Amẹ́ríkà kí wọ́n sọ fún wípé àkó fún àwọn ní 100 ọjọ́ kí wọ́n sì tún sọ fún àwọn olórí ẹlẹ́ṣọ́ ààbò lórílẹ̀‐èdè wa Nàìjíríà wípé kí wọ́n rí dájú pé wọ́n gbógun ti àwọn agbésùnmọ̀mí náà láàrin 90 ọjọ́ tàbí kí wọ́n kọ̀wé fiṣẹ́ sílẹ̀. Lákòótán olùṣọ́-àgùntàn Adébóyè ti rọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti sọ fún àwọn òṣìṣẹ́ elétò ààbò náà láti gbógun ti àwọn agbésùnmọ̀mí kí wọ́n sì rí i pé wọ́n gbógun ti àwọn alátìlẹyìn wọn náà iyùn àwọn tó ń tì wọ́n lẹ́yìn irúfẹ́ ẹnikẹ́ni tí ò bá jẹ́ kí wọ́n rí i pé wọ́n ṣe kí ni wọ́n gbógun ti wọ́n. Ìròyìn eléyìí ló tún ní ṣe pẹ̀lú bí àwọn aláṣẹ orílẹ̀-èdè Russia ṣe dá sí ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà báyìí lórí ìdúnkokò tí ààrẹ Amẹ́ríkà ìyẹn Donald Trump ní o. Wọ́n ti sọ dímọ̀ pé orílẹ̀-èdè Russia ni wọ́n ti sọ dímọ̀ pé ẹ wò ó a wà pẹ̀lú yín o, ojú wa wà lára yín nípa gbogbo bó ṣe ń lọ lórílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn tí ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump fi ọ̀rọ̀ ìdúnkokò ránṣẹ́ wípé ó ṣeéṣe kóun gbé ìgbésẹ̀ ọmọ ológun sí orílẹ̀-èdè Nàìjíríà lórí wípé wọ́n kọlu àwọn kìrìsìtẹ́nì nìkan. Orílẹ̀-èdè Russia ni wọ́n ti wá dá sí ọ̀rọ̀ náà wípé ẹ wò ó níbi tí ọ̀rọ̀ wà báyìí àwa ti wà láàrin méjì, à ń wo ọ̀tún à ń wo òsì, gbogbo ohun tẹ́ ẹ bá fẹ́ ṣe ìgbésẹ̀ tẹ́ ẹ bá fẹ́ gbé kó ṣàlọ ní ìbámu pẹ̀lú òfin orílẹ̀-èdè àgbáńlá ayé ni. Ẹni tí ń ṣe alákòóso fún ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè lórílẹ̀-èdè Russia Maria Zakharova òun ni ó sọ eléyìí di mímọ̀ ní ìlú Moscow gẹ́gẹ́ bó ti ṣe rọ orílẹ̀-èdè Amẹ́ríkà wípé kí wọ́n gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n kí wọ́n sì ṣe gbogbo ohun tí ó yẹ lórí ọ̀rọ̀ yìí láti lè rí pé àlàáfíà àti ìdúróṣinṣin ó wà lórí ọ̀rọ̀ yìí. Ó wá sọ di mímọ̀ sí iwájú wípé àwọn tí ń ṣe àmójútó gbogbo àwọn nǹkan tó ń lọ lórílẹ̀-èdè Nàìjíríà lórí ọ̀rọ̀ yìí gangan ni o. Ẹ má gbàgbé nígbà ọ̀rọ̀ tí orílẹ̀-èdè Russia sọ yìí ló wáyé lẹ́yìn tí ààrẹ Donald Trump sọ di mímọ̀ pé orílẹ̀-èdè Nàìjíríà gangan ni wọ́n mà ti ń fi ẹ̀sùn kan àwọn èèyàn kan wípé wọ́n ṣe ìkọlù sí àwọn kìrìsìtẹ́nì
kìrìsìtẹ́nì gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ yẹn. Orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti tako ọ̀rọ̀ yìí wípé kò sóhun tó jọ o, gbogbo ẹ̀sìn ni àwọn fi ààyè gbà, oníkálukú sì ń ṣe ààbò fún ìgbàgbọ́ rẹ̀. Bákan náà Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti jáde sí dá gbangba wálíà wípé ẹ wò ó, òun sì ní lọ́kàn, òun sì fi ara jìn láti fi ẹ̀yìn àwọn agbésùmọ̀mí lélẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà, wípé ẹnikẹ́ni kò lè wá máa dúnkòkò mọ́ àwọn wípé àwọn ti ṣetán láti kojú gbogbo àwọn nǹkan wọ̀nyí, àwọn yóò sì fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú àwọn ènìyàn ní ilẹ̀ òkèèrè láti rí pé àwọn ṣẹ́gun àwọn agbésùmọ̀mí wọ̀nyí lórílẹ̀-èdè Nàìjíríà. Orílẹ̀-èdè Russia wọ́n tuntun dá sí o, wọ́n ti sọ di mímọ̀ wípé àwọn ń ṣe àmójútó gbogbo bó ṣe ń lọ ní orílẹ̀-èdè Russia o lẹ́yìn ọ̀rọ̀ ìdúkokò tí ààrẹ Donald Trump fẹ́ kà á. Inú ìwé ìròyìn Nigerian Tribune delta rica lẹ́kùnrẹ́rẹ́. Alága ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC Délé Momodu náà ni ó ti sọ di mímọ̀ wípé àgbà kì í wà lọ́jà òkòrò ọmọ tuntun wọ. Ó ti gba ààrẹ Bọ́lá Ahmed Tinubu nímọ̀ràn láti wá ìrànlọ́wọ́ ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà Olúṣẹ́gun Ọbásanjọ́, Emeka Anyaoku àti Tiwa Danjuma láti bá orílẹ̀‐èdè Amẹ́ríkà sọ̀rọ̀. Momodu fi ìmọ̀ràn yìí léde lánàá òde yìí nígbà tó fara rẹ̀ gẹ́gẹ́ bí àlejò níbi ìfọ̀rọ̀wérọ̀ kan lórí ìkànnì amóhùnmáwòrán kan. Bákan náà ó rọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti kó àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà jọ pẹ̀lú ìgbẹ́kẹ̀lé àgbáyé láti ṣe àjọṣepọ̀ pẹ̀lú ààrẹ ilẹ̀ Amẹ́ríkà Donald Trump. Ìmọ̀ràn olùdíje dupò ààrẹ tẹ́lẹ̀ náà ló wáyé lákòókò tí ìyípadà bá ìṣèlú lórílẹ̀‐èdè náà. Bákan náà Délé Momodu ti fèsì sí ṣíṣàpèjúwe orílẹ̀‐èdè Nàìjíríà gẹ́gẹ́ bí orílẹ̀‐èdè gbòógì eléyìí tó ń kọni lóminú nípasẹ̀ ààrẹ Donald Trump lórí ẹ̀sùn ìṣekúpa àwọn ọmọlẹ́yìn Kristi lórílẹ̀‐èdè Nàìjíríà. Tí ààrẹ Donald Trump sì sọ di mímọ̀ lọ́jọ́ àbámẹ́ta ọ̀sẹ̀ tó kọjá rí pé kí àwọn ikọ̀ ológun máa gbáradì o fún ìgbésẹ̀ wọn lórílẹ̀‐èdè Nàìjíríà tí ìjọba orílẹ̀‐èdè Nàìjíríà bá túbọ̀ fààyè gba ìṣekúpa àwọn ọmọlẹ́yìn Kristi. Lákòótán Délé Momodu ti fèsì sọ́rọ̀ náà o tí ó sì rọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti yàgò fún òṣèlú kí ó sì kó àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà jọ, pàápàá jùlọ àwọn bíi Ọbásanjọ́, Anyaoku, Tiwa Danjuma àti àwọn mìíràn tí wọ́n lè fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba ilẹ̀ Amẹ́ríkà. Inú ìwé ìròyìn Daily Post lọ́sí rẹ̀ kálẹ́kùnrẹ́rẹ́. Ẹ jẹ́ ń tẹ̀síwájú lónìí ni yóò máa wáyé ètò ìdìbò sí ipò gómìnà ní ìpínlẹ̀ Anambra. Àjọ tó ń rí sí ọ̀rọ̀ ètò ìdìbò lórílẹ̀‐èdè Nàìjíríà INEC ni wọ́n ti fi ohùn lédè o wípé àwọn ti dira, àwọn ti gbáradì tán láti rí pé ètò ìdìbò tí yóò máa wáyé lónìí yóò máa lọ ní ìrọwọ́rọsẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fi ọ̀rọ̀ náà lédè ní àná òde yìí. Ẹ má gbàgbé pé lónìí ni gbogbo ètò yẹn yóò máa wáyé gẹ́gẹ́ bí a ti ṣe ń gbọ́ lásìkò yìí pé wọ́n ti bẹ̀rẹ̀ ní ìpínlẹ̀ Anambra láti yan gómìnà tuntun ní ìpínlẹ̀ náà. Ẹni tí ó jẹ́ alábòjútó fún ọ̀rọ̀ ètò ìdìbò ní ìpínlẹ̀ náà, ẹni tó orúkọ rẹ̀ ń jẹ́ Ken Ukeabu, òun ni ó ti wá fi ọ̀rọ̀ náà léde ní alẹ́ àná lórí ètò kan tí ó fi ara hàn níbẹ̀ wípé ṣe rí gbogbo nǹkan tí a nílò, èlò tí a nílò láti rí pé gbogbo ẹ̀ lọ ní ìrọwọ́rọsẹ̀ ni ó ti wà ní ìkàlẹ̀ báyìí o. Gẹ́gẹ́ bó ti ṣe sọ di mọ̀ pé àwọn ti ṣe ìlérí fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, àwọn ènìyàn ní ìpínlẹ̀ Anambra wípé ètò ìdìbò tí yóò lọ ní ìrọwọ́rọsẹ̀ ni àwọn yóò ṣe ní òní gangan ni o. Bákan náà ló sọ di mọ̀ pé àwọn ń gbọ́ wípé wọ́n ti ń finá mọ́ àwọn, ẹnikẹ́ni ò finá mọ́ àwọn o, ojúṣe àwọn ni àwọn ṣe láti rí pé gbogbo àwọn èlò tí wọ́n nílò níbi ibùdó ìdìbò lọ́lọ́kọ̀ òjọ̀kan ni wọ́n ti kó débẹ̀ ní kíákíá. Kódà ẹ̀rọ bíbáàsì náà àwọn náà ti débẹ̀ ní òwúrọ̀ kùtùkùtù àárọ̀ òní. Ukeabu wá sọ di mímọ̀ pé kò sí nǹkan tó jọ ọ́ wípé gbogbo nǹkan tá a fẹ́ lò á máa dákúdájí rárá o, gbogbo ẹ̀ láti ṣe àgbéyẹ̀wò wọn tá a sì rí wípé wọ́n ti ṣe kíni, wọ́n ti dúró déédéé. Bákan náà ló fi ìdí rẹ̀ múlẹ̀ pé tó bá jẹ́ wípé àtúfẹ́ gbégbá bòmíràn nípa ti àǹtúndì àbí rọ́nọ̀fù tí wọ́n ń pè é, a wà ní ìkàlẹ̀ torí eléyìí náà ó bá ìlànà ètò ìdìbò lọ ní orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí ẹnì yìí ṣe ti wá sọ di mímọ̀ sí iwájú wípé ẹ má mikàn, ẹ má fòyà, àwọn àjọ elétò ààbò náà
náà wọ́n ti wà ní ìkàlẹ̀, àwọn amòye ètò ìdìbò náà àwọn náà ti wà ní ìkàlẹ̀ láti rí pé ètò ìdìbò ní ìpínlẹ̀ Anambra lónìí yóò lọ ní ìrọwọ́rọsẹ̀. Àjọ INEC ni wọ́n fi eléyìí léde o, ẹ fẹ́ kà á ẹ lọ sínú ìwé ìròyìn Vanguard lẹ́kùnrẹ́rẹ́ lẹ́wọ̀n kà níbẹ̀. Gómìnà ìpínlẹ̀ Kaduna Uba Sani náà ni ó ti ṣe ìkìlọ̀ fáwọn olóṣèlú láti dẹ́kun síso ọ̀rọ̀ òṣèlú papọ̀ máwọn ìṣòro ètò ààbò lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Bákan náà ni ó ṣe ìkìlọ̀ wípé irúfẹ́ ìgbésẹ̀ bẹ́ẹ̀ lè ba ìṣọ̀kan àti ìdúróṣinṣin orílẹ̀‐èdè Nàìjíríà jẹ́. Gómìnà náà ṣe ìkìlọ̀ nígbà tí àwọn olùdarí àgbà ikọ̀ tẹlẹ̀múyẹ́ DSS ṣàbẹ̀wò sí nílé ọ̀gbẹ́ni Kashim Ibrahim nípínlẹ̀ Kaduna lánàá òde yìí. Bákan náà Sani rọ àwọn olóṣèlú láti mọ ìyàtọ̀ láàrin àríwísí àwọn ìlànà ìjọba àti àwọn ìgbésẹ̀ tó ń dúnkokò mọ́ ìwàláàyè àjọṣepọ̀ orílẹ̀-èdè náà. Ó ní gẹ́gẹ́ bí gómìnà ẹlẹ́gbẹ́nu àtẹ́lùmí ó ní ṣùgbọ́n tí ẹ bá ṣe lọ́nà àìtọ́ tàbí lọ́nà tó lè tàbùkù bá orílẹ̀-èdè wa ó ní ẹ ti di oníṣòwò ìjà nìyẹn. Bákan náà ó bẹnu àtẹ́lu ohun tó ṣàpèjúwe gẹ́gẹ́ bí akíkanjú àwọn olóṣèlú alátakò kan eléyìí tí wọ́n lo ìdíje òṣèlú láti kópa nínú àwọn ọ̀rọ̀ àti ìgbésẹ̀ eléyìí tó lè ba orúkọ orílẹ̀-èdè Nàìjíríà jẹ́. Gẹ́gẹ́ bí ó ti sọ ó ní irúfẹ́ àwọn ènìyàn bẹ́ẹ̀ wọ́n jẹ́ àwọn agbára tó ń tako ìjọba tiwantiwa tí wọ́n sì ti gbàgbé wípé àwọn adarí yóò wá àwọn adarí yóò lọ ṣùgbọ́n orílẹ̀-èdè Nàìjíríà kò ní rebì kan. Ó bá ṣe ìrántí ajìjàgbara fún àwọn ẹ̀tọ́ ọmọnìyàn Olóyè Gani Fáwẹ́hìnmí gẹ́gẹ́ bí ó ṣe sọ wípé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà gbọ́dọ̀ mọ ìyàtọ̀ láàrin àwọn adarí wọn àti orílẹ̀-èdè gangan fúnra rẹ̀. Lákòótán gómìnà náà rọ àwọn olóṣèlú pé kí wọ́n má ṣe lo àǹfààní àwọn ipò wọn láti bà àlàáfíà orílẹ̀-èdè jẹ́. Bákan náà ni ó ṣe kìlọ̀ pé ọ̀pọ̀ nínú wọn yóò sá lọ sókè òkun nígbà tí rúdurùdu náà bá bẹ̀rẹ̀. Èmi sì rẹ̀ báyìí mi ìlówó pásítọ̀tì fẹ́rẹ́ sí olówó pásítọ̀tì. Àmì o. Àmì o. Ẹ wo ẹ jẹ́ ká tẹ̀sí ọwọ́ wájú lórí àwọn ìròyìn tí a ti mú wá sí etí ìgbọ̀nyín. Wọ́n ti ní kí Donald Trump tọrọ àforíjì o lọ́dọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lórí ọ̀rọ̀ tó sọ. Ta ló sọ eléyìí? Ẹni tí ń ṣe igbákejì olórí ilé ìgbìmọ̀ aṣòfin lórílẹ̀-èdè Nàìjíríà aṣòfin Barau Jibrin ni ó ti bu ẹnu àtẹ́ lu ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump lórí ọ̀rọ̀ èyí tí ó sọ láìpẹ́ yìí wípé orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n dojú ti àwọn orílẹ̀-èdè tó kù nígbà tí ó sọ di mọ̀ pé wọ́n kọlu àwọn Kìrìsìtẹ́nì ní ọ̀nà tí kò tọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ má gbàgbé pé láìpẹ́ yìí ni Donald Trump sọ gbogbo àwọn nǹkan wọ̀nyí. Ẹni tó wá fèsì sí ọ̀rọ̀ náà ní àná òde yìí Jibrin sọ di mímọ̀ pé ọ̀rọ̀ ìdúkokò yìí ni òun ò ní ṣe ìtẹ́wọ́gbà rẹ̀ rárá wípé lọ́nà kan tàbí lọ́nà kejì arákùnrin yìí ti gbé ara rẹ̀ lórílẹ̀ ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà ó ti tàpá sí òfin àgbáńlá ayé. Ó ní lásìkò yìí ọ̀rọ̀ tí ó sọ yìí kò yẹ kí ó máa sọ orú eléyìí ó fi ń ṣe ìkọlù sí orílẹ̀-èdè Nàìjíríà ní ó ní gbogbo àwọn nǹkan wọ̀nyí ló yẹ kí ó kó jẹ lásìkò yìí kó sì tọrọ àforíjì lọ́wọ́ orílẹ̀-èdè Nàìjíríà. Ìgbákejì abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin ó sọ ọ́ di mímọ̀ sí iwájú wípé ààrẹ Donald Trump òun pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ ni ó fi ń ṣe ohun tí ó dàbí agbára fún orílẹ̀-èdè Amẹ́ríkà wípé àwọn lẹ́nu jù ó ní kò yẹ kó sọ gbogbo àwọn nǹkan wọ̀nyí. Ó ti tako ìlànà òfin àgbáláyé ó yẹ kó tẹ̀lé gbogbo àwọn nǹkan tí wọ́n là kalẹ̀ gẹ́gẹ́ bí òfin ni ó yẹ kó kọ́kọ́ lọ sí ọ̀dọ̀ àwọn àjọ United Nations kó gba àṣẹ lápá bẹ̀yẹn kó tó di wípé yóò máa wá bá wa ní orílẹ̀-èdè Nàìjíríà. Jibrin ẹni tí ó sọ eléyìí di mímọ̀ fún àwọn ènìyàn kan ní àná òde yìí lórí wípé àwọn ń bẹ̀rù ààrẹ Donald Trump lórí ọ̀rọ̀ tó ó sọ. Ó ní rárá o àwọn kò bẹ̀rù ẹnikẹ́ni àti ẹni tí ó sọ̀rọ̀ náà àti ọ̀rọ̀ tó sọ ìbẹ̀rù kò sí lọ́dọ̀ àwọn lórílẹ̀-èdè Nàìjíríà. Jibrin wá rọ ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà àti orílẹ̀-èdè rẹ̀ wípé ọ̀rọ̀ ìdúkokò yìí ẹ má máa ṣe bẹ́ẹ̀ mọ́ nítorí ó tàpá sí ìlànà òfin àgbáńlá ayé. Ẹ wá tọrọ àforíjì lọ́wọ́ àwa ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ti sọ wípé kí Donald Trump wá tọrọ àforíjì kí ló ṣe àti wípé báwo ló ṣe fẹ́ tọrọ àforíjì. Ẹ láǹfààní láti kà á lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní nínú ìwé ìròyìn Vanguard ni mo ti rí i. Gẹ́gẹ́ bí òwe Yorùbá ṣe sọ wọ́n ní inú ilé lọ́tà wà ẹ̀yìnkùlé náà ni àṣebí ń gbé.
òun náà ló dífá fún bí ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Adamawa ṣe tẹ arákùnrin kan ẹni ọdún 89 ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Clifford Peter látàrí pé ó ṣekú pa ìyàwó rẹ̀ ẹni ọdún 63 ẹni tí orúkọ rẹ̀ jẹ́ Mita Jerry ní ìjọba ìbílẹ̀ Demsa. Nínú àtẹ̀jáde tí agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Adamawa iyùn SP Sulaiman Oguroje tó fi léde, ó ní ìṣẹ̀lẹ̀ náà ló ṣẹlẹ̀ ní ọjọ́ 6 oṣù kọkànlá ọdún 2025 tí a wà yìí lẹ́yìn ìgbọ́nmisí omi òtó eléyìí tó wáyé láàrin tọkọtaya yìí tó sì yọrí sí ìjà. Oguroje ṣàlàyé wípé lásìkò aáwọ̀ náà afurasí náà bẹ̀rẹ̀ sí ní gún ìyàwó rẹ̀ pẹ̀lú ọ̀bẹ àti àáké. Ó ní kété tí àwọn gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ náà ni àwọn ti súré lọ síbi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ o tí àwọn sì súré gbé arábìnrin náà lọ sí ilé ìwòsàn ṣùgbọ́n ó padà gbèkújẹ lọ́wọ́ ẹ̀bọ̀ra nígbà tó ń gba ìtọ́jú lọ́wọ́. Ó ní wọ́n ti gbé ẹ̀yà ara yòókù rẹ̀ lọ sílé ìgbókùsí ilé ìwòsàn náà fún àyẹ̀wò. Bákan náà ni ó ní wọ́n ti fọwọ́ òfin gbé afurasí náà pẹ̀lú ọ̀bẹ àti àáké ọwọ́ rẹ̀. Lákòótán alábòjútó fún iléeṣẹ́ ọlọ́pàá Maurice Dankobo náà ni ó ti sọ pé ìwà náà ó burú jáì o tí ó sì ti pàṣẹ pé kí wọ́n gbé arákùnrin afurasí náà lọ sí ẹ̀ka tó ń rí sí iṣẹ́ ìwádìí láti ṣe ìwádìí tó múnádóko lórí ìṣẹ̀lẹ̀ náà. Inú ìwé ìròyìn Daily Post lọ́sùn ìkà lẹ́kùnrẹ́rẹ́. Délé Fárótìmí ti fi ọ̀rọ̀ léde o, ó ní ta ló ń sọ wípé ọ̀rọ̀ tó wà lẹ́yìn ni ó ní ṣe pẹ̀lú ìkọlù àwọn àgbẹ̀ àti àwọn Fúlàní darandaran lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ má fi wéra wọn o, kò jọra wọn rárá. Gẹ́gẹ́ bí Délé Fárótìmí ajìjàgbara àti agbẹjọ́rò ṣe ti sọ di mímọ̀ láti bu ẹnu àtẹ́ lu ìjọba àti àwọn èèyàn tí wọ́n sọ di mímọ̀ pé ọ̀rọ̀ tó wà lẹ́yìn tí ààrẹ Donald Trump ń sọ ni wọ́n fẹ́ máa so pọ̀ mọ́ ìjà láàrin àwọn darandaran àti àwọn àgbẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Délé Fárótìmí ẹni tó sọ eléyìí di mímọ̀ níbi ètò ìfọ̀rọ̀wérọ̀ èyí tí ó wáyé ní àárọ̀ òní. Níbẹ̀ ni ó ti ń sọ di mímọ̀ pé àwọn kan ti ń sọ òun sì ti ń gbọ́ wípé wọ́n ní ọ̀rọ̀ ìkọlù sí àwọn Kìrìsìtẹ́nì wọ́n lọ pọ̀ mọ́ ìjà láàrin àwọn àgbẹ̀ àti àwọn darandaran ní orílẹ̀‐èdè Nàìjíríà. Onírúurú ọ̀rọ̀ wo leléyìí, ọ̀rọ̀ kùngbákùngbẹ̀, ọ̀rọ̀ tí ò ní túmọ̀ tí ò mọ́pọlọ dání, òun ni àwọn ìjọba wọ̀nyí ni wọ́n sọ nípa eléyìí. Gẹ́gẹ́ bó ti ṣe wá sọ dímọ̀ pé irọ́ tó jìnnà sí òtítọ́ òun làwọn aráàbí yìí sọ, ohun tó yẹ kí wọ́n gbájúmọ́ lásìkò yìí wọn ò gbájúmọ́, wọ́n tún wá àwọn nǹkan mìíràn tí wọ́n fẹ́ fi bò ó lójúmọ́lẹ̀. Irú kí leléyìí? Délé Fárótìmí sọ di mímọ̀ sí iwájú wípé báwo ni àgbẹ̀ tí ó ní ọkọ́ àti àdá yóò ṣe máa kọlu àwọn tí wọ́n ń gbé ìbọn ńláńlá? Ṣé irú yẹn ó lọ pẹ̀lú genocide tí wọ́n sọ pé wọ́n ń pariwo rẹ̀ kiri lásìkò yìí? Délé Fárótìmí kọminú wípé ṣe gbogbo bí wọ́n ṣe ń pa àwọn ènìyàn lọ́tún lósì tí wọ́n ń sin wọ́n papọ̀, ṣé ìyẹn kò tó láti jẹ́ kí àwọn èèyàn kan máa dá sí ọ̀rọ̀ wa lórílẹ̀‐èdè Nàìjíríà? Kàkàkà tó wá gbájúmọ́ àwọn nǹkan wọ̀nyí àtúnparọ́ mọ́ ohun tí ò yẹ ká parọ́ mọ́ ní orílẹ̀‐èdè Nàìjíríà. Ó ní a ò nílò Donald Trump láti sọ fún wa ohun tó ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà. Àwa gangan mọ ohun tó ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà àfi tí àwa fẹ́ gbé ìgbésẹ̀ lórí àwọn nǹkan wọ̀nyí. Gẹ́gẹ́ bí Délé Fárótìmí ṣe ti sọ di mímọ̀ pé tí Donald Trump bá wá dá sí nǹkan ní gbé ìgbésẹ̀ kankan lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ wò Délé Fárótìmí ó sọ̀rọ̀ ilẹ̀kùn o, ó ní gbogbo èyí tí ẹ̀ ń lọ ọ̀rọ̀ Donald Trump mọ́ ìjà àwọn àgbẹ̀ àti darandaran Fúlàní, ìsọkúsọ lẹ̀ ń sọ o. Ẹ lọ sínú ìwé ìròyìn Punch lẹ́kùnrẹ́rẹ́ lẹ́wọ́ ti rí kà níbẹ̀. Láti ibẹ̀ náà lágbà lọ sí òkè lọ́hùn tá a bá wá dé ẹ jẹ́ ká wá máa jọ pẹ̀kẹ́lò lẹ́yọ kọ̀ọ̀kan. Ẹ kú ìkàlẹ̀. Èmi ni aláìlúwà ọba dókítà Adédòkun Ọmọnìyí Àṣọlá Bọ́lárìn aróyin kẹ́yè kínní ọ̀ràngún ti ìlú Òkè Ìlá ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹ̀yin èèyàn wa, mo rọ̀ yín o, ẹ máa bá mi wo BGI TV, bàbá gbàgede, olólùfẹ́ Yorùbá ni, ó fẹ́ òótọ́ sísọ, ó máa fẹ́ràn àwọn ènìyàn, ó fẹ́ràn wa nílẹ̀ Yorùbá. Ẹ máa wo ibi tó yẹ ká máa bò ní gbogbo ìgbà, ibi tá a bá dẹ̀ ti lè ran ilé iṣẹ́ yìí lọ́wọ́, ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́. Wọ́n ń ṣe nǹkan tọ́lọ́run nìkan wá ṣe ni. Ojú wa ò ní fọ́ o, etí wa ò ní di o, iléeṣẹ́ náà kò ní dàrú, iléeṣẹ́ náà á máa dàgbà sókè ni. BGI TV
ẹ má fi ṣeré, ẹ máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún níbi tá a dé dúró yìí láti jọ máa pẹ̀kẹ́ lò ó lẹ́yọ kọ̀ọ̀kan. ẹ má gbàgbé wípé láǹfààní láti máa bá wa dá sí nípa fífi èròǹgbà yín ránṣẹ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ òní. láì dènà pẹ̀lú ẹ má jẹ́ ká dá yín lágara ọ̀rọ̀. ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ pẹ̀lú ìròyìn àkọ́kọ́ tí mo mú wá wípé orílẹ̀-èdè Russia ni wọ́n tuntun dá sí ọ̀rọ̀ wa báyìí. wọ́n ní àwọn tí ń ṣe àmójútó gbogbo bó ṣe ń lọ lórílẹ̀-èdè Nàìjíríà, bóyá ń gbé ìgbésẹ̀ àbí a ò gbé ìgbésẹ̀ nípa ti ọ̀rọ̀ tí ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump fi ránṣẹ́ nípa orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n sọ eléyìí pé àwọn ṣàfẹ́ rí pé àlàáfíà àti àwọn nǹkan tí ó máa jẹ́ kí gbogbo nǹkan máa lọ dédé láàrin orílẹ̀-èdè méjì ó ń lọ dáadáa, wọn sì tàpá sí òfin àgbáńlá ayé. Kí lẹ rí sí ọ̀rọ̀ àwọn aláṣẹ orílẹ̀-èdè Amẹ́ríkà yìí? Ẹ ti gbọ́ bí wọ́n ti ṣe dá sí ọ̀rọ̀ wa báyìí àti kóra wa sí tàbí ọmọ ọjọ́ mẹ́jọ àbíkọ́lọ̀ ń ṣàánú wa lórí ọ̀rọ̀ yìí. Orílẹ̀-èdè Russia tuntun dá sí. Kí lẹ rí sí ọ̀rọ̀ orílẹ̀-èdè Russia yìí? Ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ òní. Ẹ jẹ́ ká kúrò níbẹ̀, ẹ jẹ́ ká lọ síbi tí alábòjútó àpapọ̀ fún gbogbogbò tí ìjọ ìràpadà ìyẹn olùṣọ́-àgùntàn Enoch Adébóyè òun náà ti jáde síta, ó ti sọ̀rọ̀ lórí gbogbo nǹkan tó ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà lórí ọ̀rọ̀ genocide. Ṣe genocide náà ni Enoch Adébóyè ti wá sọ yìí. Ó ti rọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní pé kó gbé ìgbésẹ̀ ní kíákíá o láti gbógun ti àwọn ẹ̀sùn ti ìṣekúpa ọmọlẹ́yìn Kristi lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó wá sọ bí mọ̀ wípé ó ní nígbà kan rí tóun sì kéré, ó ní òun máa ń jẹun papọ̀ mọ́ pẹ̀lú àwọn mùsùlùmí, ó tún jẹ́ wípé àwọn àjọjẹ sààrì tóun bọ̀ tó lẹ́tí bá dẹ̀ tún di àárọ̀ kùtùkùtù òun máa tún jẹ oúnjẹ àárọ̀. Ó ní àwọn ń gbé nínú ìfẹ́ ni, ó ní kódà òun láwọn mọ̀lẹ́bí tó jẹ́ wípé mùsùlùmí ni wọ́n. Ó ní ṣùgbọ́n nígbà tí òṣèlú ti wọnú ẹ̀sìn ni àwọn ìṣòro náà ti bẹ̀rẹ̀. Ó wá níbi tó bá wá bí òun o ní pé kí lóun rí sọ́wọ́ tó wà nílẹ̀ yìí, kí ni ìpinnu òun. Ó lóun yóò sọ wípé ìpinnu òun náà ni wípé kí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n wá bó ṣe máa rọ àwọn ààrẹ ilẹ̀ Amẹ́ríkà Donald Trump wípé kó fún wọn ní 100 ọjọ́ péré wípé káwọn fi gbógun ti ètò ààbò lórílẹ̀-èdè Nàìjíríà. Ó wá ní pé ààrẹ náà yóò wá padà wá sílé, yóò wá kọjú sáwọn olórí elétò ààbò wípé ó dáa náà ẹ̀yin náà o, mo fún yín ní 90 ọjọ́ péré láti gbógun ti ètò ààbò lórílẹ̀-èdè Nàìjíríà. Tẹ́ ẹ̀ bá wá lè ṣe bẹ́ẹ̀, bóyá kẹ́ ṣe kí ni, kẹ́ ẹ kọ̀wé, kẹ́ ẹ fiṣẹ́ sílẹ̀. Ó ní pé tó bá ṣe léyìí yóò lè mú kí wọ́n tètè gbé ìgbésẹ̀ ní kíákíá láti kojú ètò ààbò tó mẹ́ẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà. ọ̀rọ̀ ńlá ni ẹ wò ó. Kí lẹ rí sí ọ̀rọ̀ ti pásítọ̀ Enoch Adébóyè lórí ọ̀rọ̀ èyí tí wọ́n sọ yìí? ẹ̀yin náà ẹ fi èròǹgbà yín ṣọwọ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ òní. Ẹ jẹ́ ká lọ síbi tí ètò ìdìbò tí ń wáyé ní òní, ìyẹn ní ìpínlẹ̀ Anambra. Ẹ jẹ́ ká sọ pé iṣẹ́ àkọ́kọ́ èyí tí ẹni tí ń ṣe alága elétò ìdìbò tuntun Joash Amupitan yóò máa gbéṣẹ́ lélẹ́yìí lórílẹ̀‐èdè Nàìjíríà ní ìpínlẹ̀ Anambra. Wọ́n ti ṣèlérí wípé ìrọ̀rùn ló máa bá dé, kò ní sí ariwo rárá nípa ti ètò ìdìbò yìí. Kí ni a rí sí gbogbo rẹ̀? Ṣáájú kí gbogbo ètò tẹnubọ epo lónìí, ẹ fi èròǹgbà yín ṣọwọ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ òní. Ẹ jẹ́ ká kúrò níbẹ̀, ẹ jẹ́ ká lọ sínú ìròyìn tí Délé Momodu ó ti gba ààrẹ Bọ́lá Ahmed Tinubu nímọ̀ràn. Ó ní láti wá ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́wọ́ ní àgbà kí wọ́n lọ́jà kórè ọmọ tuntun wọ iyùn ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà Olúṣẹ́gun Ọbásanjọ́, Emeka Ayaku àti Tiwa Danjuma wípé kó wá ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ wọn láti bá orílẹ̀‐èdè Amẹ́ríkà sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ láti gbógun ti ètò ààbò lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Ó wá sọ di mímọ̀ wípé kí Tinubu lọ́wọ́lọ́wọ́ báyìí kó yàgò fún òṣèlú, kó sì kó àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà jọ papọ̀. Àwọn èèyàn bíi Ọbásanjọ́, Ayaku àti Danjuma láti ṣe kí láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba ilẹ̀ Amẹ́ríkà láti gbógun ti ètò ààbò tó mẹ́rin lórílẹ̀‐èdè wa Nàìjíríà. gbogbo ohun tí a bá rí sí ọ̀rọ̀ yẹn ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ òní. kàlẹ́wòlò yìí bó ṣe rí lójú ìwòye tí ẹ jẹ́ ká kúrò níbẹ̀. Wọ́n ti ní kí ààrẹ Donald Trump wá tọrọ àforíjì lọ́wọ́ wa lórílẹ̀‐èdè Nàìjíríà lórí ọ̀rọ̀ èyí tí ó sọ nípa ti orílẹ̀‐èdè Nàìjíríà. Ṣé ó tọ́ kí ó tọrọ àforíjì àbí kí ni ẹ rí sí ọ̀rọ̀ yìí? ẹni tí ń ṣe abẹnugan igbákejì abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin Barau Jibrin òun ni ó ń sọ eléyìí di
mímọ̀ kí lè rí sí ọ̀rọ̀ yìí ṣé àsìkò yìí ló yẹ ká máa béèrè fún ìforíjì àbí tọrọ àforíjì lọ́wọ́ wa lórílẹ̀‐èdè Nàìjíríà wò wọ́n ti tàpá sí òfin àgbáńláyé àmìlẹ́gbọ̀n ilé ìgbìmọ̀ aṣòfin igbákejì rẹ̀ lórí Barau òun ló sọ èdè mọ̀ kí lè rí sí ṣó tọ́ àbí kò tọ́ sí lẹ́nu ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ òní ẹ jẹ́ ká kúrò níbẹ̀ ẹ jẹ́ ká lọ síbi tí. gómìnà ìpínlẹ̀ Kaduna Uba Sani ọ̀nà ló ti kìlọ̀ fún àwọn olóṣèlú láti dẹ́kun sísọ ọ̀rọ̀ òṣèlú papọ̀ mọ́ àwọn ìṣòro ètò ààbò ilé ìta àkójú lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Ó sọ wípé irúfẹ́ ìgbésẹ̀ yìí ó lè ṣe kí ni ó lè ba ìṣọ̀kan àti ìdúróṣinṣin jẹ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Ó ní pé mo fẹ́ kẹ́ ẹ mọ̀ kankan wípé àwọn gómìnà àwọn ààrẹ ìjọba yóò wá ìjọba yóò lọ sójà gbó sójà kan olọ̀rọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà yìí. Ó ní ṣùgbọ́n orílẹ̀-èdè Nàìjíríà kò ṣe kí ni kò rebi kan o gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé ó ti láti ìgbà tó orílẹ̀-èdè Nàìjíríà ti wà àti àwọn ààrẹ tó yẹ pa àwọn ààrẹ àná tó ti wà bẹ́ẹ̀ nígbà kan rí tí wọn kò sí ń bẹ̀ mọ́ àwọn kan náà tó wà ń bẹ̀ nísìnyí tó bá yá wọn ò ní sí ń bẹ̀ mọ́ àwọn kan náà tún bọ̀ ṣùgbọ́n orílẹ̀-èdè Nàìjíríà kò ṣe kí ni kò rebi kan Sanni ló sọ bẹ́ẹ̀ o ó wá sọ di mímọ̀ ó ti wá rọ gbogbo àwọn olóṣèlú pápátá wípé kí wọ́n kí ni kí wọ́n má ṣe lo àǹfààní àwọn ipò tí wọ́n wà lọ́wọ́lọ́wọ́ láti bà àlàáfíà orílẹ̀-èdè jẹ́ o. Ó nítorí pé tó bá ṣẹlẹ̀ tán kò sí ẹni tó máa dúró wọn ní dúró lọ́pọ̀ nínú wọn máa ti sá lọ sókè òkun. Ó ní pé tó bá jẹ́ pé àwọn tí wọ́n wá mọ̀ tí wọ́n àwọn tó jẹ́ pé wọn ò mọ́wọ́ wọn mẹ́sẹ̀ lórí bó ṣe ń lọ yìí náà wà máa jìyà rẹ̀. Kọ́ ṣàánú ó ti ẹ̀tẹ́ mi bí irú àwọn báyìí èmi ò tiẹ̀ ní pásítọ̀tì débi tí màá sọ yí pé ó dáadáa o mo fẹ́ sáré lọ síbi kan bọ́lá fẹ́ sá lọ Ọlọ́run ìjà rogun lórílẹ̀‐èdè wa o. Àmín òun náà ni ẹ ti gbọ́ yẹn Ọlọ́run á ṣàánú wa lórílẹ̀‐èdè Nàìjíríà ogun yìí kò ní jà wá láṣọba mi aláwùrábí gbogbo tẹ bá rí sí ọ̀rọ̀ yẹn ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ òní ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ Délé Fárótìmí ibi tó ti gbé ọ̀rọ̀ kan jáde kàtàgbà wípé ọ̀rọ̀ genocide kò ṣe genocide ni wọ́n ti ń parọ́ rẹ̀ mọ́ ìjà láàrin àwọn àgbẹ̀ àti àwọn Fúlàní lórílẹ̀‐èdè Nàìjíríà ó ní gbogbo àwọn èèyàn tí wọ́n ń sọ eléyìí orí wọn pé ìsọkúsọ ni wọ́n ń sọ àsìkò yìí tó yẹ ká gbájúmọ́ ohun tó yẹ ká gbájúmọ́ àtúnwá àwọn nǹkan tá a tún fi máa gbé kalẹ̀ fún wípé nǹkan yìí gangan ni ó ń fà á gbogbo àwọn nǹkan wọ̀nyí Délé Fárótìmí mẹ́nubà ilẹ̀ rí sí ọ̀rọ̀ Délé Fárótìmí yìí látàrí bó ṣe ṣe kí ni bó ṣe sọ ọ̀pọ̀ ọ̀rọ̀ sí àwọn tí ó wà ní ìjọba tí wọ́n sọ pé ìjà àwọn àgbẹ̀ àti àwọn darandaran Fúlàní ni ó ń fa genocide àbí kìíní kan ẹ wo kí lẹ rí sí ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ òní ẹ jẹ́ ká kúrò níbẹ̀ ẹ jẹ́ ká lọ síbi ọkọ ìyàwó. Bẹ́ẹ̀ ni o wọ́n ní ẹ̀yìnkùlé lọ́tàwá ìlú làṣẹ̀bí ń gbé wọ́n ní ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Adamawa ó ti arákùnrin kan mà ní látàrí wípé kí ni òun àti ìyàwó rẹ̀ wọ́n jọ ní gbọ́mi sí omi òtó èdè àìyedè mú wá mú sàn má mú wá má mú sàn wọ́n ní áwọ̀ tó ló ṣàfà ìjà láàrin àwọn méjèèjì wọ́n ní ọkọ náà bá mú ọ̀bẹ àti àáké ló bá bẹ̀rẹ̀ sí ní gún ìyàwó rẹ̀ ní iléeṣẹ́ ọlọ́pàá wá sọ pé ní kété táwọn ti gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ náà làwọn ti sáré lọ síbi tíṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ o tí wọ́n sì ṣe kíni tí wọ́n ti sáré gbé obìnrin náà lọ sí ilé ìwòsàn wọ́n nígbà tó gbé lọ sí ilé ìwòsàn wọ́n ní ìgbà tó yá ló padà gbẹ̀kú jẹ lọ́wọ́ ẹbọra nígbà tó wọ́n tọ́jú ẹ̀ lọ́wọ́ tí wọ́n sì ti gbé arákùnrin náà wọ́n ní wọ́n ti gbé pẹ̀lú ọ̀bẹ tó bá ní ọwọ́ rẹ̀ àti àáké tó fi ṣekú pa ìyàwó rẹ̀ yìí wọ́n ní wọ́n ti wá gbé lọ sí ẹ̀ka tó ń rí sí iṣẹ́ ìwádìí láti ṣe ìwádìí tó múnádóko lórí ìṣẹ̀lẹ̀ náà. òun náà lẹ́tí gbọ́n yẹn ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section àwọn tẹ́ bá rí sí ìròyìn yẹn ní òwúrọ̀ òní ẹ jẹ́ ká kúrò níbẹ̀ ẹ jẹ́ ká máa fi yẹn ṣe lọ fún ti àárọ̀ òní ohun àkàjẹun pẹ́lẹ́nu ṣùgbọ́n òfò fún òun ni ò jẹ́ ó yẹ jẹ́ àmàlọ́lé wa o. oníyan ṣe ọlọ́kà ṣe gbogbo ẹni tẹ́ bá wa fẹ́ jẹ́ àsọ̀rípẹ̀ ṣé mo ní àjọṣepọ̀ wa kò ní bàjẹ́ a ò ní rí jù báyìí lọ lórí ètò wa ètò yín Ojúmọ́ Aláyọ̀ gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé orúkọ tèmi ò kì í yípadà kò tẹ̀lé yípadà Títílayọ̀ Adúọlá náà lẹ ẹ má wá gbàgbé láti darapọ̀ wá lójúpọ̀ ìkànnì àbánidọ́rẹ̀wá Facebook gbàgede mọ̀ with Aláwìyé Adébáyọ̀ Instagram gbàgede mọ̀ _22 YouTube gbàgede ìmọ̀ TV àyédèṣí sílẹ̀ fún ìpolówó ọjà lórí ìkànnì móhùnmáwòrán wa BGI TV
ẹ ṣé tẹ̀ ń gbọ́ wa ní gbogbo ìgbà. ẹ ṣé tẹ̀ ń gbọ́ wa ní gbogbo ìgbà òun náà lẹ ti gbọ́ yẹn ní àárọ̀ òní pé gbogbo bó ṣe ń lọ lórílẹ̀-èdè Nàìjíríà láti mú wá sí etí ìgbọ̀n yín. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa ní abala tá a pè ní láti orí pápá BGI TV níbi tá a ti máa fún yín ní àwọn ìròyìn eré ìdárayá lọ́lọ́kọ̀ òjọ̀kan. ọ̀tẹ̀ ló ń jẹ́ ẹ̀lú pé ọkọ̀ sẹ́ni tí olórúkọ tí a fi ń tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ní èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi kọ́ ọlọ́rọ̀bọ òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà àwọ̀ ni wọ́n máa ṣe nǹkan oníṣẹ́ wa ire kárí títí. káàbọ̀ sí abala tá a pè láti orí pápá BGI TV níbi tá a ti máa fún yín ní àwọn ìròyìn eré ìdárayá gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní. ẹ ti mọ̀ pé ilé láti máa ń kọ́ ìṣòro de ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ pẹ̀lú bí wọ́n ti mú ọjọ́ tí wọ́n yóò máa ṣe ayẹyẹ fífúnni ní àmì ẹ̀yẹ ní ilẹ̀ adúláwọ̀ gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ sí CAF Award. Wọ́n ti wá fi ìdí rẹ̀ múlẹ̀ láti ẹnu àjọ tó rí sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní ilẹ̀ adúláwọ̀ wípé ọjọ́ 19 November 19 ọdún tí a wà yìí ni wọn yóò máa fún gbogbo wọn ní àmì ẹ̀yẹ náà lọ́lọ́pọ̀ òjọ̀kan ní ìlú Rabat lórílẹ̀‐èdè Morocco. Ẹ má gbàgbé wọn ní aago 7 ní gbogbo pọ̀pọ̀ ṣìnṣìn yìí yóò máa wáyé níbi tí wọn yóò ti máa fún àwọn agbábọ́ọ̀lù tó ṣe dáadáa jù lọ́kùnrin lóbìnrin àwọn akọ́nimọ̀ọ́gbá ní àmì ẹ̀yẹ lọ́lọ́pọ̀ òjọ̀kan. Ẹ má gbàgbé nípa orílẹ̀‐èdè Nàìjíríà a ò gbẹ̀yìn nípa ti àwọn àmì ẹ̀yẹ èyí tó ṣeéṣe kí a máa gbà ní Stanley Nwabali, Victor Osimhen, Daniel Bameyi àwọn ilé yìí ó ṣeéṣe kí wọ́n máa gba nǹkan bọ̀ ní ọjọ́ tí à ń wí yìí lágbo ti àwọn obìnrin ní Rasheedat Ajibade, Esther Okoronkwo àti àwọn èèyàn bíi Chiamaka Nnadozie wípé ó yẹ kí àwọn náà gba nǹkan bọ̀ lọ́jọ́ tí à ń wí yìí. Ẹ jẹ́ ká wo bí gbogbo ẹ̀ yóò ṣe rí ọ̀sẹ̀ tó ń bọ̀ ní gbogbo ẹ̀ náà yóò bá dé. Ẹ jẹ́ ká kúrò níbẹ̀ ẹ jẹ́ ká lọ sí ọ̀dọ̀ ẹni tí ó jẹ́ agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Nàìjíríà náà ìyẹn Nathan Tella ni wọ́n ti ń sọ di mímọ̀ nínú ikọ̀ agbábọ́ọ̀lù Bayer Leverkusen wípé ó ti ṣe kí ni ó ti dé o láti ibi ìfarapa gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ pé Nathan Tella ló ní ìfarapa níbi tí wọ́n ti jáwé olúborí kojú ikọ̀ agbábọ́ọ̀lù Eintracht Frankfurt nínú oṣù kẹsàn-án ọdún tí a wà yìí. Àtìgbà náà ni kò ti láǹfààní láti máa bá àwọn akẹgbẹ́ rẹ̀ kópa lórí pápá ṣùgbọ́n lásìkò yìí wọ́n ti fi ìdí rẹ̀ múlẹ̀ wípé gbogbo ohun tó ní ṣe pẹ̀lú ìpadàbọ̀ agbábọ́ọ̀lù yìí ni ó ti wà ní ìkàlẹ̀ yóò sì máa láǹfààní láti máa ṣojú fún ikọ̀ agbábọ́ọ̀lù Bayer Leverkusen nígbà tí wọ́n bá ń gbìyànjá ìfẹsẹ̀wọnsẹ̀ tó kù fún ti ọdún tí a wà yìí. Ẹ jẹ́ ká kúrò lọ́dọ̀ ẹni tí ń ṣe Nathan Tella ẹ jẹ́ ká lọ sí ọ̀dọ̀ Adémọ́lá Lukman níbi tí ẹnìkan ti ń ṣe akọ̀ròyìn lórílẹ̀‐èdè Italy Fabio Carrezza ti bu ẹnu àtẹ́lu Adémọ́lá Lukman pé ìwà yìí náà ni kó máa bínú sódìsódì ìpè kí ló yẹ kó tún ṣe lásìkò yìí ẹni pé kó fara balẹ̀ dáadáa. Ẹ má gbàgbé pé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní ọjọ́ kan láàrin ọ̀sẹ̀ tí a wà yìí níbi tí wọ́n ti yọ Adémọ́lá Lukman tó sì bínú sí ẹni tí ń ṣe akọ́nimọ̀ọ́gbá rẹ̀. Ẹni tí wọ́n ṣe oníròyìn yìí ni ó ti wá dá sí ọ̀rọ̀ náà wípé Adémọ́lá Lukman àwọn rọ̀ ọ́ ìpè kó máa ní sùúrù ní ọ̀pọ̀ ìgbà wípé gbogbo àwọn nǹkan wọ̀nyí tí ó ní ṣe pẹ̀lú ìwà yìí ni kò yẹ fún agbábọ́ọ̀lù yìí. Wọ́n bu ẹnu àtẹ́lù ẹ jẹ́ ká wo ibi tí ọ̀rọ̀ náà yóò já sí ní àárọ̀ òní àbí ní ọ̀sẹ̀ tí a wà yìí. Pep Guardiola ó ti ń sọ̀rọ̀ báyìí o. Pep Guardiola ti ń sọ dímọ̀ pé a lè fi oṣù kọkànlá sọ ẹni tí yóò gba ife ẹ̀yẹ EPL o. Ẹ má gbàgbé ògo ọ̀rọ̀ ni ó sọ sí ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ èyí tí Pep Guardiola fi léde wípé lótìtọ́ àwọn lè máa tọ ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal pẹ̀lú àmì 6 lásìkò yìí. Ẹ má rò wípé ó ti tán síbẹ̀ o nítorí pé gbogbo wa là ń lọ fún international break tá a bá dé kò sí nǹkan tí kò lè ṣẹlẹ̀ o gẹ́gẹ́ bí wọ́n ti fi ìdí rẹ̀ múlẹ̀. Pep Guardiola
Guardiola ló sọ di mọ̀ pé àwa náà á máa gbìyànjú láti máa tẹ̀sí ọwọ́ wájú pé a gba ìdíje EPL. Arsenal tó wà níbẹ̀ lásìkò yìí kí wọ́n má ti yọ láyọ̀ jù torí a lè fi oṣù yìí sọ ẹni tí yóò gbà á. Ẹ jẹ́ ká kúrò nínú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City ẹ ká lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù ti Liverpool níbi tí ẹ ti ń ṣe akọ́nìmọ̀ọ́gbà wọn ìyẹn Arne Slot ti ń sọ di mímọ̀ fún àwọn olólùfẹ́ ikọ̀ agbábọ́ọ̀lù náà ẹ ní sùúrù ẹ rí wípé agbábọ́ọ̀lù Alexander Isak òun náà ló ti ń padà sí ibùdó ìgbáradì ní àná òde yìí ṣáájú ìfẹsẹ̀wọnsẹ̀ yìí tí wọ́n fẹ́ gbá fojú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City. Ẹ má gbàgbé pé owó rọ̀gbọ̀rọ̀gbù ni wọ́n fi ra agbábọ́ọ̀lù yìí láti inú ikọ̀ agbábọ́ọ̀lù Newcastle United. Àtìgbà náà agbábọ́ọ̀lù yìí ò ti ṣe dáadáa fún wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe fẹ́ tí wọ́n fi wá ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ sí Arne Slot ló ti wá ń sọ dìímọ̀ pé ẹni sùúrù patient ẹ̀yẹn gangan ló lè ṣe é pẹ̀lú ọ̀rọ̀ Isak lásìkò yìí. Ẹ jẹ́ kí n kúrò lọ́dọ̀ àwọn Liverpool jẹ́ ká lọ sí inú ikọ̀ agbábọ́ọ̀lù England. Wọ́n ti sọ dìímọ̀ wípé Phil Foden àti Jude Bellingham ni wọ́n ti ní wípé wọ́n ti pè padà sínú ikọ̀ agbábọ́ọ̀lù ti orílẹ̀-èdè England gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn méjèèjì wọn kò sí lára àwọn èèyàn tí wọ́n máa ń ṣàmúlò ṣùgbọ́n lásìkò yìí wọ́n ti fi ìwé pè wọ́n padà wípé kí wọ́n wá kópa fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè England níbi ìfẹsẹ̀wọnsẹ̀ tí wọ́n yóò máa gbá ní ọ̀sẹ̀ tó ń bọ̀ nígbà tí wọ́n yóò máa kojú ikọ̀ agbábọ́ọ̀lù Serbia àti Albania láàrin ọ̀sẹ̀ tí ń bọ̀ náà ní gbogbo rẹ̀ yóò wáyé. Phil Foden àti Jude Bellingham ni wọ́n ti fi ìdí rẹ̀ múlẹ̀ pé wọ́n ti pè wọ́n sínú ikọ̀ agbábọ́ọ̀lù ti orílẹ̀-èdè England. Ẹ jẹ́ ká lọ sí orílẹ̀-èdè Spain náà. Wọ́n ní inú àwọn èèyàn ti ń dùn wípé Lamine Yamal òun náà ti ṣe kí ni ó ti padà sínú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Spain. Wọ́n ní ọjọ́ ẹtì Friday àná ni wọ́n kéde rẹ̀ wípé Lamine Yamal yóò máa pẹ̀lú àwọn agbábọ́ọ̀lù tó kù láti wá ṣojú fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè rẹ̀ tí a mọ̀ sí orílẹ̀-èdè England orílẹ̀-èdè Spain gẹ́gẹ́ bí Yamal ṣe ti láǹfààní láti pàdánù àwọn kan sẹ́yìn nítorí ìfarapa tí ó ní ṣùgbọ́n lásìkò yìí wọ́n ti ní yóò máa wà ní ìkàlẹ̀ láti kojú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Georgia lẹ́yìn náà wọ́n á tún kojú orílẹ̀-èdè Turkey níbi ìfẹsẹ̀wọnsẹ̀ ti orílẹ̀-èdè lọ́lọ́kọ̀ òjọ̀kan gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀. Wọ́n ní ẹni tí ń ṣe Fabian Ruiz òun náà wọ́n ti fi àǹfààní pè padà sínú ikọ̀ agbábọ́ọ̀lù náà. Gbogbo ẹ̀ pátápátá ó dá lórí ìdùnnú àti ayọ̀ tí wọ́n fi hàn nínú ikọ̀ agbábọ́ọ̀lù ti orílẹ̀-èdè Spain wípé Lamine Yamal ó ti padà fún wọn. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bí ìròyìn yẹn fún ti àárọ̀ òní àṣẹ wọn lọ́kà àṣẹ gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ bá wa jẹ́ àdúpẹ́ lọ́wọ́ yín àjọṣepọ̀ òní bàjẹ́ níbi làwọn ìmọ̀ fún ti ìròyìn eré ìdárayá lórí pápá BGI TV. Àṣẹ wọn lọ́kà àṣẹ gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ bá wa jẹ́ àjọṣepọ̀ òní bàjẹ́ ojú ní mímì kì í ṣe àìmọ̀ fólókò àpéǹtì mi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi kọ́ ọ̀dọ́nàbọ̀ òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà ire o ire kàbìtì. BGI TV yìí mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. BGI TV yìí mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para àdànà kó kọjá mórí nǹkan fèrè bàbá rere káwé parí BGI TV we are the pace setter. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde.